ṣe rí ẹni tó wá fẹ́ gbé kòtò ọ̀tá ó má gbé jìnnà. bá a ṣe ṣe lénìí gbogbo nǹkan tá a bá ṣe lénìí ọ̀rọ̀ ìtàn ní lọ́la. lóòótọ́ ni wọ́n ti fi Olúbàdàn jẹ permanent chairman Ọ̀yọ́ state. permanent ẹ mọ̀ pé permanent chairman àwọn lọ́balọ́ba. àbí rotational chairman náà pé. oh sorry bẹ́ẹ̀ ni Olúbàdàn wọ́n ní ọdún méjì ni wọ́n fi máa rotate ẹ̀. ọdún méjèèjì oh sorry ẹ má bínú. ó dáa. ẹ̀yà nǹkan tó ṣẹlẹ̀ ni pé Aláàfin òun ló yẹ kí ó jẹ́ permanent chairman yẹn. ṣùgbọ́n ẹ má ṣe mistake permanent chairman lẹ tún ń dárúkọ. òun náà ni mò ń sọ òun ló yẹ kó jẹ́ permanent chairman ẹ̀yìn Aláàfin. tí wọ́n ní máa rotate tó jẹ́ pé òun nìkan ló máa wà ń bẹ̀ lọ títí ayé. tí wọ́n ní máa rotate rárá. ok. ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nígbà tí Olúbùṣe jẹ́ permanent chairman Ọ̀yọ́ state tí wọ́n tó create Ọ̀ṣun. Aláàfin Adétúnjì òun ló lọ bá Àṣàníkẹ́ ńgbà yẹn tó ní wáì tó láti jẹ́ pé Ọọ̀ni nìkan ló máa jẹ́ permanent chairman pé wọ́n láti máa rotate ẹ̀. Bàbá wa Àṣàníkẹ́ wọ́n ní kò sí problem wọ́n wá gbéra àkókò tí chairman ṣe gbà pé àkókò dé tán máa ṣe pàdé bàbá ti jí dé ó ti lọ jókòó síbi tí Olúbùṣe máa jókòó sí. Olúbùṣe ń lọ ń bọ̀ wọ́n jí bàbá ò dẹ̀ sùn náà ní Ọọ̀ni máa ti dé bàbá sọ pé Ọọ̀ni kan Ọọ̀ni ni ọjọ́ àdìkó náà lọ wá bí jókòó sí bí Ọọ̀ni ṣe kúrò ló ṣe kúrò bẹ́ẹ̀ nìyẹn tó bínú lọ tí wọ́n fi create Ọ̀ṣun state Ọọ̀ni ò wá síbẹ̀ yẹn. So bí yẹn ṣe rí mi ò rò pé yẹn lè fa wàhálà lẹ̀ torí pé tó bá yẹ pé láti tó bá jẹ́ pé wọ́n jẹ́ kí Olúbùṣe ó ṣe tí tán fi create state ni nǹkan tó wáyé lánàá yẹn jẹ́ ẹ̀ṣẹ̀ kó má wáyé. ṣùgbọ́n nígbà tí rẹ̀ ti ṣẹlẹ̀ yìí kò sí nǹkan tá Aláàfin lè ṣe torí pé wọ́n á kó ìtàn padà sẹ́yìn pé ìgbà báyìí máa ní Adéyẹmí ṣe so káwọn náà dúró wọ́n máa fi create state bó ṣe jẹ́ nìyẹn. kí lẹ wá lérò pé ó lè fà á tí Aláàfin ò fi wá sí níbi ìjókòó yẹn. ṣé ẹ̀yin ẹ bá wo gbogbo tó ń lọ. ṣé mo pé ọ̀rọ̀ kan àárín àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni ọ̀rọ̀ kan kò yẹ kẹ́nìkan lè má sí níbẹ̀. ṣé ẹ mọ̀ pé nǹkan kan wà tó máa ń tini lójú ju olè lọ. ṣé rí àwọn Ọ̀yọ́ wọ́n ti gbé Aláàfin ga ju ipò tó wà lọ. wọ́n fẹ́ sọ pé òun ló lórí gbogbo Nàìjíríà tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. tó ti yé ń sà tó má jọ pé kọ́ tó ní àwọn ọmọ Àkànbí yẹn òun ni Àkànbí Odùduwà ọmọ kan tó Odùduwà dẹ̀ bí nìyẹn. Aláàfin ní last born náà àwọn olówù tó jákòbí ló yẹ kó máa sọ pé yes àwọn olórí gbogbo ọba. so bí ọ̀rọ̀ yẹn ṣe rí nìyẹn. tó bá ń sọ̀rọ̀ ṣé a máa ń ṣì fọba wọ́n ní ìrìṣà òun ní permanent chairman fún Ọ̀ṣun state òun ní permanent chairman fún south west òun dẹ̀ ní co-chairman fún Nàìjíríà ṣé kò wá jìnnà síra ṣùgbọ́n ẹ̀rọ kan tẹ́lẹ̀ tó ti mú pé àyùbí di permanent chairman wọ́n tún ní kọ́ máa rotate ẹ̀ ṣé inú ẹ̀ máa dùn mí ìgbéraga ló ń ṣíwájú ìpanu tí ò bá sí ìgbéraga tẹ́lẹ̀ tó wáyé pé pẹ̀lú ọ̀wọ̀ tán jọ ń ṣe òun náà jọ ń ṣe ni ó ṣeé ṣe kí nǹkan tó wáyé kó má wáyé. oyè ìta èní Aláàfin ọ̀la Aláàfin ọ̀túnla Aláàfin ṣáláàfin nìkan ni. ẹ wo ìjà tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin Olúbàdàn àti Aláàfin wọ́n ní ó ìdùnnà láti gbọ́wọ́ lọ́wọ́ Aláàfin. àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ náà ní ìṣẹ́ mọ̀ pé irú ẹ̀ náà ṣẹlẹ̀ láàrin Aláàfin àti Ọọ̀ni àti Ìjókòtó àti ọba Sókótó àwọn alága gbogbo àwọn ọba Nàìjíríà. tí Aláàfin bá lè dìde fún ọba Sókótó
ó lè tẹríba fún ọba Ọ̀yọ́ state àbí ọba Kwara, ọba Ìlọrin, ọba Ìlọrin, kí ló dé tó jẹ́ pé irú Ọọ̀ni tó wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ó yẹ kán jọ máa ṣe àkóso ni. tó bá gbé kò sí pé ìjà ìmíjú ẹ lọ kìíní kan ọmọ ẹrú ni ọmọ ọgbà ni àwọn nǹkan tó ṣẹlẹ̀ ilé má ṣẹlẹ̀. ṣe rán pé Ọọ̀ni fúnra rẹ̀ is ready to humble himself. ó dẹ̀ ń wá kí everybody kan jọ máa ṣe àṣepọ̀ both home and abroad ní Ọọ̀ni ti gbá yìí. tó di yéyín ní ìpẹ̀rù ń bẹ̀ yẹn tẹ́yìn gan bá rí nǹkan tó ṣẹlẹ̀ gan ó máa jẹ́ nǹkan tó ṣe kíní fún yín náà. nígbà tí gómìnà Kwara gómìnà Èkìtì tó ń bọ̀ Ọọ̀ni dìde wọ́n jọ kíra wọn. nígbà tó dọ́dọ̀ Ọbásanjọ́ ó kí níṣẹ́ ló wọ́ bí ọba Ọ̀yọ́ Aláàfin bó ṣe jókòó rẹ̀ tó wá ń wo ẹni yẹn lọ tó fi lọ fún Ọbásanjọ́. nígbà tó tún wá dé ọ̀dọ̀ Àkárìgbò of Remo Land níṣẹ́ l'Àkárìgbò dìde náà tó kí gómìnà Èkìtì. tó gbọ́ àwọn nǹkan wọ̀nyí àwọn èèyàn ti ń rí. bí bá tún ládùúgbò ó máa yá ní. lórí ọ̀rọ̀ yìí pé ó ṣẹlẹ̀ náà nìyẹn. ẹ máa gbọ́ lórí ọ̀rọ̀ yìí pé Aláàfin kì í dìde kíyàn àwọn pé ọ̀rọ̀ pé ọ̀rọ̀ yẹn ti ń ṣẹlẹ̀ lọ́jọ́ tó ti pẹ́. tẹ́ bá gbọ́ nínú ìtàn wípé Aláàfin Alówólódù Aláàfin àkọ́kọ́ tó jẹ́ bàbá Aláàfin Adéyẹmí tó gbéṣẹ̀ lánàá yìí, wọ́n ní àwọn òyìnbó ajẹ́lẹ̀ wá sí Ọ̀yọ́ lásìkò yẹn wípé gbogbo wọn pápátá ni wọ́n dìde wípé Aláàfin eléyìí nìkan Aláàfin àkọ́kọ́ yẹn Adéyẹmí àkọ́kọ́ òun ni ò dìde. Aláàfin Adéyẹmí ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ Aláàfin Adéníran, wọ́n ní wọ́n tún ń ṣèpàdé pẹ̀lú àwọn olóṣèlú tí Bọ̀dé Thomas tó dé sáàárín wọn. Wọ́n gbogbo àwọn tó wà níbẹ̀ pátá ló tún dìde wípé Aláàfin Adéyẹmí kejì àwọn náà ò dìde. kó má yẹ pé ó ti wà nínú ọkàn wọn wípé àwọn ò gbọ́dọ̀ dìde kí èèyàn, Aláàfin kò gbọ́dọ̀ dìde kí èèyàn. Bóyá òun ló fà á tí Aláàfin eléyìí kò ṣe ń dìde. Yẹ́n pé ọ̀rọ̀ àìdìde kí Aláàfin Adéyẹmí kejì òun ló fa èdè àìyedè láàrin wọn àti Awólọ́wọ̀ tí wọ́n ní Aláàfin Adéyẹmí kejì ṣépè fún Bọ̀dé Thomas pé kó máa gbó tí yẹn sì gbó tó fi kú. Ṣé ẹ rántí ìtàn yẹn? So àìdìde kíyàn yẹn bóyá ó ti wà nílẹ̀ ní àárín àwọn Aláàfin tó bá ti ń jẹ pé wọn ò gbọ́dọ̀ máa dìde kíyàn, bóyá torí ẹ̀ ni Aláàfin eléyìí ò ṣe dìde. ẹ ṣe rí ayé ojoojúmọ́ mà nílùú ní ayé ńlájú sí, ojoojúmọ́ ni ọ̀làjú tó ń báyé. nígbà tí ẹ̀sọ́ títà bá pé Aláàfin ṣé Aláàfin Adéyẹmí kẹta tó ẹ̀jẹ̀ gbéṣẹ̀ Ìlàmídì ṣé kì í dìde kíyàn? eléyìí fẹ́ padà sí lẹ́gẹ̀sì wọn àárọ̀. bí ẹ̀ ní ọ̀pìn ìfẹ́ bó ṣe jẹ́ ọmọ sí nítorí nígbà tó ní dé ó ní bàbá òun ni òun ò rẹ́dì láti bẹ́ nìkan dupò. ọmọ bíbí inú Adéyẹmí òun ni Ọ̀nìrìṣà tó wà bẹ́ẹ̀ lẹ́ni. ṣé bàbá ò tẹríba fún Ọọ̀ni? ó tẹríba fún náà. social media dẹ̀ gbé kákàkiri gbogbo èèyàn ní kinní ẹ̀ lọ́wọ́. tó bàbá ò ṣe tẹ́ kó ń jókòó. ṣé bàbá Adéyẹmí kọ́ àwọn gómìnà bá dé ṣe mọ́jọ́ ń kíra tán máa bọ́wọ́ tán máa dìde tán máa yẹra wọn sí ni? àpọ́nlé láyé ń fẹ́ ara òfábùkù. sódìyé sẹ́yìn bá wojú Aláàfin gan bó bá jókòó sí yẹn ojú yẹn máa tó lé ní. kí làwọn àjọ ń dùn? ṣé ipò yìí náà ni?
ṣé tí bàbá ènìyàn tó bá ti àwùwà tó kù díẹ̀ káàtó tí ó yẹ kọ́ ọmọ tó tẹ̀síwájú ní ìwà tí ò dáa àpọ́nlé lára ń fẹ́ ara ò fábùkù ìgbéraga dẹ̀ máa ń ṣíwájú ìparun ni. àìdìde àwọn aláàfin adéyẹmí kìíní adéyẹmí kejì ìwà tó kù díẹ̀ káàtó ni. ṣé àwọn ìgbà tí ẹ̀ka tẹ̀ sọ pé àwọn ṣe bẹ́ẹ̀ tó yẹ sùn ṣe yá àsìkò yẹn ẹ lè fi wé o. ojú dúdú lásìkò yẹn àsìkò kọ́ yẹn lẹ́fẹ̀ẹ́ sọ. ọba ní agbára. ìgbà táwọn Awólọ́wọ̀ dé ló dà ní pé agbára yẹn dípò àwọn Thomas fẹ́ ń sọ yẹn àwọn Bọ̀dé Thomas. ọba ní agbára ó lè gbẹ́sẹ̀ lé obìnrin olóbìnrin kò sí nǹkan tó bá ò lè ṣe nígbà yẹn ó lè ní kán lọ pààyàn kán gbórí ẹ̀ lọ sí orí Ògùn kò sọba tó lè ṣe yẹn mọ́ sí wọ́n sọ pé àwọn nǹkan tó ń ṣe ń gbà yẹn láìṣẹ̀ máa ṣe ìlú àbàjẹ́ ẹ̀ bọ́ndẹ̀ ṣe ń sọ̀rọ̀ tó tán ń jà tó ń rojọ́ ó ṣe báyìí ó ṣe báyìí kí lẹ gbọ́ táwọn èèyàn sọ ìkéèsì Ọọ̀ni ṣiṣẹ́ ẹ̀ lọ ni kò tiẹ̀ bójú ẹ̀yìn tó ti yé Ọọ̀ni fi yàn jẹ oyè kò pósù méjì Aláàfin tó sọ pé òun fi jẹ ti Yorùbá ṣó fẹ́ sọ pé òun ju Olówu lọ ni kò ju Olówu lọ tó ń pariwo Yorùbá tó ń pariwo kò kọjá ìlú mẹ́fà I'm telling you today. Aláàfin ò lè sọ pé kó lọ sí Ìjẹ̀bú kó sọ pé òun fẹ́ pàṣẹ wọ́n á sọ fún pé Ifẹ̀ lórí inú àwọn. ọ̀rọ̀ míyàn tó dẹ̀ ń sọ pé òní Aláàfin ìjọba ń fẹ̀ ìdè láì ọ̀rọ̀ míyàn ìjọba ń fẹ̀. tẹ́ bá dé Ifẹ̀ museum tẹ́ bá ra ìwé yẹn ìwé ìtàn yẹn wà ń bẹ̀ tó dẹ̀ ti wà ti pẹ́ nígbà táwa wà ń kékeré. so bí ìyẹn ti jẹ́ nìyẹn Aláàfin ni kò fọwọ́ wọ́nú ó wá lọ ọ́nbù ara ẹ̀ ọmọdé ni Aláàfin ọmọdé ni Ọọ̀ni ìrìṣà nǹkan tó bá dẹ̀ mú Ọọ̀ni ìrìṣà tó ń bọ̀ fún gbogbo àwọn bàbá àgbààgbà yẹn táwọn náà dẹ̀ fi ń bọ̀wọ̀ fún tọmọdé bá bọ̀wọ̀ bá gbàgbà náà á bọ̀wọ̀ fọmọdé tó bí ẹ̀ sì rí nìyẹn ẹ má jẹ́ ká du ipò mú níṣe ni pé Aláàfin nìsín ó ṣe àwárí ọ̀lẹ́ǹtì ẹ̀yìn Ọọ̀ni ìrìṣà jẹ́ lọ́jọ́ orí so wọ́n bá jọ ṣe àṣepọ̀ nǹkan tó ṣẹlẹ̀ yìí kò ní ṣẹlẹ̀ Ọọ̀ni mọ ọgbọ́n tó máa fi bá ọba sọ̀rọ̀ pé Olúbàdàn sọ̀rọ̀ pé bàbá ẹ̀yàn dá kí ní ìfọmọ yín tó ti yé yín ìyẹn tí àárín wọn bá gún tó bá jẹ́ pé àárín wọn gún èmi mọ̀ pé kò ní ṣẹlẹ̀ èkejì tó náwó sí Ọọ̀ni tó náwó sí ọba ṣe mọ̀ pé tí nǹkan ìbá tiẹ̀ fẹ́ ṣẹlẹ̀ kò yẹ kó jẹ́ kíákíá tó ti yé yín àjẹkẹ́ lànà ọmọ kú lónìí kò pọ́sẹ̀ kan tí ṣẹlẹ̀ tí wọ́n fi Olúbàdàn jẹ alága. kò ju ìjọ mẹ́ta síra wọn lọ. ó dájọ́ sí àjẹkẹ́ lànà ọmọ kú lónìí ẹni tí ló ti ẹ̀jẹ̀ pé máa ní òun ṣá owó ọ̀gìtà ó kì í dá ṣe báyìí láti ẹ̀jẹ̀ agbára ìsìn. so kì í ṣe alága Ọ̀yọ́ state kì í ṣe alága south west kì í ṣe alága so definitely ordinary member ló jẹ́ láàrin àwọn lọ́balọ́ba so wọ́n gé ìyẹ́ ẹ̀ nìyẹn. gbàgbára tó ń gùn àwa la ní Yorùbá àwa la nígbà òun lórí Yorùbá ṣé olórí Yorùbá tí ò jẹ́ alága lórí àwọn Yorùbá tó jẹ́ kò sẹ́ni tó lè bá Ọọ̀ni di chairmanship Ọ̀ṣun bẹ́ẹ̀ ni kò sí tó lè bá di south west